mo fẹ́ máa kí ọ lọ́jọ́ bí o Ifá Gbénga Adélájà o àrífà ńlá jogún mo kí ọ òní lọ́jọ́ bí rẹ̀ olóye ire owó ire ọmọ nínú ọ̀la àrífà ńlá jogún o. kíkẹ́ olóògbúrò jẹ́ tẹyẹkẹyẹ rárá ẹyẹ kéré ẹyẹ tóbi a ò ní forí àdúgbò wé tọlọ́jà ẹyẹ bàjẹ́bàjẹ́ ọlọ́jọ́ bí wa tò ní ilé nífẹ̀ẹ́ máa kí. Chief Dr. Ifá Gbénga Adélájà àrífà ńlá jogún ní sọjọ́ òbí rẹ̀ lọ́wọ́lọ́wọ́. bàbá Fákẹ́mi Awólọ́lá lónìí gbogbo October 13 lọ́dọọdún òní rárùn owó tọmọtọmọ. akọ̀nàmàgbò èyí pọdún jẹ lọ́dọọdún ló máa wà bí ẹ̀wà àrífà ńlá jogún. omi ṣàṣègùn ewé ń jẹ́ àìsàn á máa jẹ́ fún ọ máa ṣàmì àdúrà. ẹ wo olúwo tí gbogbo ìlú Ìkìlẹ̀ o olówó orí Àlàájá Kàfáyàt Ọlábísí Ọmọ́wùnmí ìyá àbíyè lè ń ké sí. Chief Dr. Ifá Gbénga àrífà ńlá jogún kọ́kọ́ òní ṣí ọ̀kọ́kọ́ òní ṣàmì rẹ̀. gbogbo àgbòrá kò ní tálábàáhùn àgbóhẹ́wù ní tọrẹ́ àdàgbàyọmọ ní tó ṣe lẹ́yìn ọjọ́ ìbíre yìí kó o máa rí bá ti ṣe kó o bẹ́gbẹ́ pé oníyanjú ọmọ adarí irun òní takosálà rẹ̀ Ifá máa gbé ọ lóòrèkóòrè àwíṣẹ àfọgbóhùn tó èyí tí mo wí lónìí kárọ̀ òun rán mọ́ àṣẹ lọ́rọ̀ yìí gbà. mo kì ọ́ o ìyàwó rẹ̀ Àlàájá Kàfáyàt Ọlábísí Ọmọ́wùnmí ìyá àbíyè ló rán mi ní kíkí ọjọ́ ìbí èyí ó ní kí n máa kí ọ délédélé ó yá Òkè Ifẹ̀ ní Ìjẹ̀bú Ifẹ̀ ní mò ń rè lọ́wọ́lọ́wọ́ jẹ́ kí orí ó máa wú Ifá Gbénga àrífà ńlá jogún nìṣó ilé bàbá rẹ̀ ni mò ń rè. ọmọ òbẹ́lú adé ọmọ tí dẹ́sà òkú ọmọ dàǹgbà níta òbẹ́lú ọmọ lọ́wọ́ ṣẹ́gi wẹ́wẹ́ ọmọ ẹlẹ́bẹ̀ èrìkò òdò mẹ́fín tòkejì náà ti ìsàlẹ̀ dẹ̀rọ̀ ọmọ mẹ́fín ajalú ìwọ ni mò ń kúkú ń ké sí ọmọ lókù májà ọmọ gbọ̀ngbọ̀n níta òbẹ́lú ọmọ gèlè òdùn bíi kámọ̀ òwe ò dàbí kó yẹ ni nínú ilé bàbá tó bí ọlọ́mọ ọmọ ọ̀rẹ́ òde kò talẹ̀ ibi kájẹ kámú ló mọ ọmọ burúburú kò ṣàbùkù mọ́ ẹni tá a bá ti fẹ́ rí dára lójú ẹni ọmọ paripa kò fẹ́ràn kòkòrò ọ̀kadẹ́nu ibi gangan láyé ń fẹ́ ní ìmọ̀ ọmọ ìtètè jí inú ọ̀tá ń dùn àjísáyé tó inú bí baba ńlá wọn. àrífà ńlá jogún o ọmọ méjì ìsọ̀ ìmọ̀wọ́hún fọ́lù ìwà ni mò ń kúkú ń ké sí ọmọ onísàpòdò méjì ọ̀kan nífẹ̀ẹ́ ọ̀kan ní ìsọ̀yìn ọmọ kò gbọ́dọ̀ ọgọ̀bìrọ̀ ọmọ ẹ̀rìn àgbo ọmọ ẹlẹ́sẹ̀ ajúwàrà ọmọ onímùsùn àjínà ọmọ onímùsùn ànákò òrùkú digidi ọmọ Ifẹ̀ òòrùn dáyé mọ̀rọ̀hún fọ́lù níbi ojúmọ́ ti ìmọ̀ ọmọ mẹ́sàn-án ti lẹ́wà happy birthday to you Chief Dr. Ifá Gbénga Adélájà àrífà ńlá jogún olúwo ti gbogbo ìlú Ìkìlẹ̀ pátápátá bàbá Fákẹ́mi Awólọ́lá aya rẹ̀ Àlàájá Kàfáyàt Ọlábísí Ọmọ́wùnmí ìyá àbíyè ló rán mi níjọ́ wípé kí n máa kí ọdún tọjọ́ bí wípé gbogbo October 13 lọ́dọọdún lọ́jọ́ bí rẹ̀ o. bí wọ́n bá wá bí wípé ta ló kọrin ewu sí yín létí ẹ bá mi máa sọ fún wọn wípé Ìdòwú iye ni Ìjẹ̀bú Waterside lè dúdú ti wá ọmọ Ìwò pé àjídà gan lè mí